mo ṣèwádìí ìgbà tí mo dẹ̀ ṣèwádìí wọ́n fi yé mi ní pé Wasiu kì í ṣe ọmọ fidipote. ló bá tán o. ẹ jèrè àwọn ọmọ ló yìí o bá tán o. ẹ ṣe gọ̀ọ̀sán. so tó dẹ̀ ṣe sọ sítórì yẹn fún mi nì. Mr. Shedimo ṣé ẹ mọ̀ pé gbogbo sísá yẹn tún ṣe root ẹjọ́ ń fún wa ní sítórì ẹjọ́ ẹ má trespass sẹ́símọ̀ ẹ máa go on sọ́hùn. tó dẹ̀ ṣe sọ sítórì yẹn fún mi nì. sọ sítórì náà fún wa báyìí. nígbà tí Ọmọọba Fidipote kan ṣe àṣemáṣe wọ́n lé on exile lọ sí Ìbẹ̀jú Lẹ́kì ìyẹn ló fi ń jọba ní Ìbẹ̀jú Lẹ́kì nígbà tó dé fi Ìbẹ̀jú Lẹ́kì ó di ọba bọ̀ kò sí adé màmá ẹ̀ ó jí adé Àwùjalẹ̀ ó lọ dé ládé ìgbà tó máa ṣetán ní Ìbẹ̀jú Lẹ́kì tó máa padà after several years tó fẹ́ wálé wọ́n ń pe Ògún kan ní Ògún Ìbẹ̀jú Ògún Ìbẹ̀jú yẹn làwọn ará Ìbẹ̀jú gbé pẹ̀lẹ́ onóhun láìkí kóhun máa bọ́ Ògún Ìbẹ̀jú yẹn lọ gbé wá sí Fidipote lọ fún wọn ní yàrá kékeré kan tẹ́ bá fẹ́ wẹnu ọ̀nà pálásì yẹn rí bẹ̀ yẹn wọ́n ń pe Ògún yẹn ní Ògún Ìbẹ̀jú wọ́n bọ́ lẹ́nu ọ̀nà tí wọ́n gbé mò ń sọ fún yín pé yàrá kékeré kan péré lọ fún wọn so àwọn ẹrú tó tẹ̀lé Ògún Ìbẹ̀jú yẹn wá tí gbogbo wọn jọ sin ọba yẹn wá tó fún ní yàrá abẹ yẹn kó lè máa bá wọn yọwọ́ sí òòṣà yẹn tó ráwọn lọ́mọ wẹ̀ òun làwọn ẹbí Wasiu náà tẹ̀lé wá tí gbogbo wọn fi wà nínú pálásì Fidipote ìyẹn ló fi ń sọ pé tó bá ju ọba Fidipote sílẹ̀ Ayinde ò lè lóun máa jẹ́ tó bá tiẹ̀ wá sí Fidipote torí kò sí yàrá tó fẹ́ gbà jáde nínú ilé Fidipote ń pé so ìgbà tó ń bọ táwọn ẹbí ẹ̀ táwọn ẹrú tó tẹ̀lé Ògún Ìbẹ̀jú wá tó wá ń bọ ní. tó ọmọ ẹrú ni ẹ jẹ́ asọ́kó yé wa gbogbo àgbáyé ṣó ọmọ ẹrú ni Wasiu jẹ́ nínú ilé Fidipote. torí ẹ̀ lọ ṣe ní kó lọ mú ẹni tó bá jẹ́ ẹ̀gbọ́n ẹ̀ àbábúrò àbíbi tó sin ìrun ẹ̀ kankan wá nínú ilé Fidipote kó lọ fi hàn ṣe wọn pé níjọ́ sí mo sọ pé láti kékeré láti máa ń gbọ́ pé wọ́n ní ọmọ Fidipote ń pé yàrá wọn ni mo dẹ̀ mọ̀ bẹ̀ bọ́ wọn sọ fún wa bó ṣe jẹ́ pé òkè wọ́n wá fi wọ́n bọ Ògún Ìbẹ̀jú tó ń bọ ni ìran wọn bọ ń bẹ̀. ẹ jọ̀wọ́ ṣé kò mí ní pé ṣé kì í ṣe pé bàbá òyìnbó yẹn àwọn ni wọ́n ti Ìbẹ̀jú yẹn wá ṣe mọ̀ pé bàbá òyìnbó yẹn là ń pè ní ọmọ Ìjẹ̀bú Òde àwọn ni Wasiu tẹ̀lé wá ṣe mọ̀ pé wọ́n ní máàní yẹn ni ìyá Wasiu fẹ́. màmá ẹ̀ ló tẹ̀lé wá sí Ìjẹ̀bú Òde. so kó má ṣe pé máàní yẹn non refer sí so because by no means Wasiu ò tán mọ́ máàní yẹn stepfather. nǹkan tó kọ̀ tí sista Maureen bá fẹ́ mọ ó kẹ̀ pé most prominent people tèbi pé ní Ìjẹ̀bú. gbogbo wọn ẹ̀rú bà wọn kò sẹ́ni tí ó fẹ́ play ohun wọn. aṣọ ti jẹ́ ta Wasiu sì lọ bẹ̀bẹ̀ wọn ló lọ ṣeré níjẹ̀bú Òde mímì níjẹ̀bú gbó èmi ò mọ̀ bọ̀ kó tó lọ ṣeré ó níbi tó ti lọ dọ̀bálẹ̀ tó wá bẹ̀bẹ̀ pé òun ṣìṣe kọ́dà ṣàṣírí bò àná àsọ fi jẹ́ta gbogbo voice record ẹ̀ ká ń pẹ́ wà pẹ̀lú mi gbọ́ gbogbo voice record ẹ̀ tó ṣe ń bẹ̀bẹ̀ pé kọ́ jọ kọ́dà ṣàṣírí bò. tó bá rìkọ́ọ̀dù ẹ jù sí mi máa play ẹ̀ síta nísìn. no àsìkò ọ̀rọ̀ títò kò yẹ mo kàn fẹ́ kẹ́ gbọ́. ẹ mọ̀ kọ́ tẹ máa ṣe fún mi tẹ bá tó bá jẹ́ lóòótọ́ jẹ́ kí gẹ́ẹ̀tẹ̀ máa ṣe voice changer. àwọn nǹkan kan wà òun náà mọ̀ pé bẹ́ẹ̀ lọ ti gbé ju ọ̀rọ̀ síta kò sọ̀rọ̀ tí yàn ń sọ níta bẹ́ẹ̀ni torí òun náà lọ bẹ̀bẹ̀ ni bóun sì ṣe ni kọ́ daṣọ àṣírí bòun ibi tí mo sọ̀rọ̀ yìí gan dé mo sọ fẹ́ni tó wà most prominent person mo sọ fẹ́ni tó wà most prominent person nílé Fidipote mo gbọ́ nǹkan báyìí wọn náà ẹ̀dẹ̀ dá sí wọn lágbàlagbà ò ní sọ̀rọ̀ àgbàlagbà máa dákẹ́ ni tó bá yẹ everybody máa ṣe padà wá sílé wọn á júwe ó dẹ̀ ti padà òun náà ti lọ túbá sọ̀rọ̀ mi yẹ yín mà so wọn wá lọ kóòtù wọn ò lọ kóòtù ẹ jẹ́ kí everybody lọ máa play politics ẹ̀ but for now all matters has been closed kò sí nǹkan kan tó ti ẹ̀ ṣẹlẹ̀ ní
Fìdípọ̀tẹ̀ willing house kò sí wọn ò tiẹ̀ ṣe mítìnì èèyàn mẹ́rin kíyàn mẹ́rin tiẹ̀ dá jókòó pé à ń ṣe mítìnì kò sí nǹkan tó jọ wọ́n dẹ̀ fi yé mi pé tí ọba yẹn bá wá padà wá sílé Fìdípọ̀tẹ̀ o ìdígi mẹ́rin ló máa mọ́ ọmọ ọba lẹ̀ eléyìí tí wọ́n bá wá decide inú dígi mẹ́rin yẹn lọ́ máa select fún wọn the same thing náà ni Fòṣẹ́gun wà dẹ̀ fẹ́ ṣe so mi jù bẹ́ẹ̀ láti tẹ́ bá ní any question kẹ́bi ní kí n dá yín lóhùn. wọ́n ní because kẹ́ tó dé mo ní question ẹ jọ ṣé ó possible fún ọmọ ọba because ọmọ ọba lẹ́yìn kí ọmọ ọba tún wá jẹ oyè nínú ìlú tó ti lè jẹ ọba so possible. ní láti kékeré táwa ti gbọ́ o wọn náà ọmọ ọba kò kí ń jẹ àwọn oyè kan wà tọmọ ọba ò kí ń jẹ bọ́tọ̀ ọmọ ọba máa ń jẹ ọ̀túnba. okay. ọmọ ọba máa ń jẹ ọ̀túnba bọ́ ọ́n ẹni tó wọ́n tún wá fi yé mi pé ẹni tó bá tún wá fi jẹ olórí ọmọ ọba ní ìdílé kan ọmọbìnrin ló fi ń jẹ olórí ọmọ ọba tí ò dẹ̀ lè jọba. ọba láíláí yes. sọ àwọn nǹkan tó sọ fún mi nìyẹn. ọmọ ọba lẹ́yìn ṣé orí adé máa ń sùn ta ni. orí adé ò ń sùn ta kò sọmọ ọba tó bá wàjà ní Nàìjíríà mi lè sọ ní ìlú òyìnbó wọn máa gbé padà wá sí Ìjẹ̀bú Òde wá sìn. ẹ ṣe gan mo really appreciate pé ẹ tiẹ̀ lọ bá wa ṣe findings yẹn ẹ dẹ̀ padà mo rí mẹ́sẹ̀gì tẹ́ ẹ send sí mi ó yẹ kí n get back sí so ẹ má bínú sí mi ẹ jọ̀ọ́ ẹ ṣe gan sa buttress point in there is 182-year-old man ẹ mọ̀ pé mo sọ fún yín wọ́n ti pè mí wọ́n ní kí bàbá wa kùs ẹ mọ̀ pé mi ò mẹ́ni tó ń jẹ́ wà kùs ọ̀ wọ́n ní lórí ọmọ ọba Ọ̀túnba Fìdípọ̀tẹ̀ ní lórúkọ wọn. Ògúnnísì àwọn lọ́ni Wákùs hotel. ṣé mo gbà á. ẹ gbà á. wọ́n ní kí bàbá yẹn tó kú pé ó ti béèrè lọ́wọ́ King Wasiu rí tó fèsì ẹ̀ nígbà tó ń fẹ́ fi jẹ oyè kan bó sọ pé níbo ni ilé bàbá ẹ̀ nínú nídìí Fìdípọ̀tẹ̀ pé ta ni bàbá ẹ̀ pé ó ní kì í ṣe ọmọ Fìdípọ̀tẹ̀ pé wọ́n já sí tàǹgbà yẹn bò bàbá yẹn ó ti ṣaláìsí. bẹ́ẹ̀ ni. bàbá yẹn sọ pé mi pé ṣáìsì ẹni sùúrù wọ́n ṣàlàyé fún mi wọ́n dẹ̀ jẹ́ kó mú díẹ̀ mọ́lẹ̀ pé tí àsìkò bá tó pé àwọn ń dúró kán fi jẹ tán bá fi jẹ oyè àwọn máa bọ́ síta ìtàn tí ò yẹ kó jáde àwọn á pa á so ó wá make sense pé nǹkan tó bàbá yẹn sọ ó ní kò kì í ṣọmọ Fìdípọ̀tẹ̀. oríṣọmọ ọbẹ. ẹ ṣe gan sa so láàrin. ẹ kó ètò. àǹtí mọ̀nú yẹn jẹ́ kí n sáré di Mr. Segmon Marcus hotel tẹ́yìn sọ yẹn ṣé kì í ṣe níbi ẹ̀mí gbogbo títí ibi tí olúwa ló gbọ́n mọ́tò sún wà tẹ́lẹ̀ ṣé kì í ṣe hòtẹ́ẹ̀lì tó wà níbẹ̀ yẹn ni. náà kíní ló wà Ìgbẹ̀bà ló wà Ìgbẹ̀bà close to Awujale palace goes to private house close to Awujale private house. pé Ọ̀túnba Fìdípọ̀tẹ̀ nìyẹn pé bọ̀ Ọ̀túnba tó fi King Wasiu jẹ Ọ̀túnba Fìdípọ̀tẹ̀ mọ́lẹ̀. ẹ tí ì fi jẹ pé ó yàtọ̀ síra bàbá yẹn ló ṣàlàyé. no ẹ jẹ́ kí wọ́n ṣàlàyé bẹ̀ torí mo bi ọ̀rọ̀ débẹ̀ pé Wasiu sọ pé òun ti jẹ wọ́n ní Wasiu lóun ti jẹ Ọ̀túnba Fìdípọ̀tẹ̀ wọ́n wá fi ń yé mi pé wọ́n fi Wasiu jẹ olórí ọmọ ọba kílẹ̀ Ìjẹ̀bú which is ordinary oyè pé but ọmọ ọba Fìdípọ̀tẹ̀ which is Ọ̀túnba Fìdípọ̀tẹ̀ wọn ò tí ì fún èèyàn kankan torí àsìgbà tí Wasiu ń jẹ Wákùs ò tí ì kú ó sì wà láyé ó dẹ̀ ṣaláìsí ní 2 days or 3 days later ni Wákùs ṣiṣẹ́ jáde láyé so ọ̀dẹ̀ lè fi hàn kankan jẹ́ tí bàbá ọ̀tẹ́ni tó wà lórí ẹ̀ ò tí ì kú tó sì for now wọn ì tí ì fi hàn jẹ́ pé tó bá ti jẹ nẹ́sà Àwùjalẹ̀ ń sìn wọ́n ṣe máa fi hàn jẹ́ if care is not taken gan olórí ọmọọba tó fún wọn máa wùjọ ẹ. nǹkan tí mo gbọ́ náà ni. nípe because ordinary ceremony ọ̀nà ni nípe bọ̀ tó ti ń misuse ẹ̀ sáwọn nǹkan tó sọ fún mi nìyẹn. ẹgbẹ́ nǹkan tí mo sọ nìyẹn àǹtí Maureen pé kéèyàn gbọ́dọ̀ fún àlejò láyè jù nílé èèyàn tó máa di pé ó máa wá gàbá léèyàn lórí. ẹ mọ̀ pé mo sọ fún yín pé ní kò sí gbogbo ọba Ìjẹ̀bú tó mọ̀ wípé Wasiu kò kì í ṣọmọ Ìjẹ̀bú. ẹjọ́ níbi ibẹ̀ yẹn ẹjọ́ torí ọ̀rọ̀ àwọn míì àti gbé ọ̀rọ̀ lọ wọn ní padà gbọ́ míì mọ́ wọn ní padà wá sẹ́yìn o and when it comes to ìtàn. ó ní mo rí K1 ìfẹ́ o bí o sì rí K1 dà. ní the fake account ló máa gbé wá. ok. ẹ lè rí fake àìkíní ló máa gbé wá ṣé mo kọ́ mo sọ fún yín àǹtí Maureen gbà tí mo ṣe presentation. mo really appreciate. gbà tí mo ṣe